bólúwo tàkìtì tó forí gúnlẹ̀ wájú ni ọmọ kálàfin bólúwo sì tàkìtì wọ́n fẹ̀gbẹ́ dálẹ̀ wájú ni ọmọ kọ́ Ọ̀ọ̀ni. Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi àrà ọmọ Yorùbá pẹ̀lú oríṣiríṣi cruise. Olúwo gbàlejò VDM. Olúwo ṣe dáadáa láti invite VDM wá. Controversial ọba ló lè gbé controversial person wá. Ó nice ó kú mọ́ òbí ìdodo ẹ̀fọn. Atáyéṣe ti bó ni VDM jẹ because òye tó yé gbogbo wa ni pé atáyéṣe Ìwó ńlọ́gbọ́dọ̀ jẹ́ kì í ṣe atáyéṣe of Yorùbá land. Kí ni mọ̀ ń sàwọn èèyàn gan? Oyè mi ń bẹ́lẹ̀ láti fi èèyàn jẹ and why Yorùbá land. Níbi tí mo ti ń rò wípé ó yẹ káwọn àwọn dìgbòlúgẹ Ọ̀yọ́ tí máa ń sànyàn lẹ́yìn kí wọ́n ti máa bú Olúwo ajá Ọ̀yọ́ kálàfin ó ti issue statement pé kó Olúwo withdraw ẹ̀ with immediate effect. Wíìs abọ rẹ̀ Ọ̀ọ̀ni. Àmọ́ mi mọ nǹkan tí Awikoko tó ń rí pẹ̀lú Ọ̀yọ́ tó fi jẹ́ pé kò ní iṣẹ́ méjì tó ju Ọ̀yọ́ lọ. Wọ́n á fẹ́ bi ẹlẹ́rìí Awikoko kí lọ̀yọ́ rà nígbà rẹ̀ gan-an ní kókó ná. Nítorí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers tó jẹ́ wípé wọ́n ti withdraw láti ilé Ifẹ̀ ńbẹ̀ yẹn náà. Tọ́ni ẹ jẹ́ ká máa support àwọn ọba yìí, ẹ jẹ́ ká máa promote àwọn ọba wa yìí. Kìí ṣe bíi challenges ká máa rí èébú ká máa fi ọ̀rọ̀ tako ní lára. Ọtí ìmọ̀ tó ń ṣe Awikoko àgbàlagbà ń tarẹ̀ ó yẹ kó ọ̀nà ti dá ronú rò fúnra rẹ̀. Ó yẹ kó ti lè dá ronú àgbàlagbà ni ẹ́. Tó wá jẹ́ pé orí social media náà ló ti ń jẹ. Tí wọ́n náà máa sponsor bóyá movie lọ́ọ́ máa ṣe ni àbí drama. Ó máa help ẹ dan kọ́ máa challenge àwọn ọba. Nítorí mo rí fọ́nrán kan tó ṣe tó title ẹ̀ ní ẹni tó ní Alaafin bínú sí Olúwo nítorí oyè tó fìyàn jẹ. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Níbo lo ti rí i? Kí ni proof ẹ lórí tó sọ yìí? Nítorí nígbà tí màmá rí fọ́nrán tí o fi síta, òun sọ wípé Olúwo ó fi very dark man jẹ atáyéṣe of Yorùbá land. Ǹjẹ́ bó ṣe rí nìyẹn Awikoko? Ìwọ náà download stories yẹn. Ọdẹ gbọ́ nǹkan tí Olúwo sọ ní ibẹ̀. Mò ń bì wọ Awikoko gangan lédè fún ara lára rẹ̀. Kí ni Olúwo sọ? Sí Olúwo sọ wípé of Yorùbá land ni òun fi jẹ ni àbí táyéṣe of Nigeria? Question mi nìyẹn fún ẹ Awikoko. Nítorí kí ni mo rí wípé Awikoko gan wà náà ẹni tó ń da ilẹ̀ Yorùbá láàmú. Bàbá wọ Ìjájá kábíyèsí bàbá. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ dákun. Ṣé bá lè pe Awikoko kó náà ṣe kí ni? Kó ṣe mẹ̀dọ̀. Kó ṣe mẹ̀dọ̀. Mo ti sọ fún lẹ́ẹ̀kan mo lágbà ń tara ibi tó bá dé ó yẹ kó náà mọ wọ́n ní tágbéyàn bá dé jàgbé yẹn máa sinmi ogún jà ni. Ọmọ gbọ́dọ̀ kárù nǹkan báyìí mẹ́ lọ́wọ́ nítorí tọ́mọ ẹ bá dàgbà bá rù nǹkan báyìí lọ́wọ́ ẹ kò kí sáré orí o ara àbànújẹ́ ni. Nítorí èmi sì ń sọ̀rọ̀ kan tó wáyé pé òun wò pé orí social media tó ní kó lè bá a mọ́ jẹ mọ́ mu ni ló fi ń ṣe eléyìí yìí. Ó mọ lẹ́yìn o. Bàbá wa ikú bàbá yèyé ìpẹ̀kun ọba mo ṣe kábíyèsí fún bàbá. Aláàfin Akeem Ọwọ́adé ikú bàbá yèyé kò rí nǹkan kan tó jọba ń rò. Tẹ́ bá rí nínú ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Ọ̀yọ́ aníṣẹ́ tá à ń ṣe. A kàn ká orí social media yìí fún wípé èèyàn kàn catch form. Níta ká social media kún nìyẹn pé kí ọjọ́ ọmọ fi ṣeré ọwọ́ but kò kí ṣe pé kájọ wọn fi bà ilẹ̀ wa jẹ́ àbí ká máa rí nǹkan tó jẹ́ confam ká máa mú proof ẹ̀ wá. Òun làwọn ń lo àwọn page tiwa fún. Nítorí tí mo ń ṣe ní ẹ̀rí kan ti post kìnìyàn láti fi ijọ́ mẹ́ta ń sìn yìí but ààyè ò yọ fún mi pé mo fi lè jókòó pé màá ṣe live àbí láti ṣe fídíò kankan pẹ̀lú ẹ̀. Ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi sọ fún Awikoko kó lọ ṣàgbéjẹ́ mọ́wọ́. Mo sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ ọmọ Ilé Ifẹ̀ àwọn original ọmọ Ilé Ifẹ̀ mo rí i pé wọ́n túwọ́ kúrò níbi kíní yìí pé ìtẹ̀síwájú ni làwọn ń fẹ́. Wọ́n ní tẹ̀síwájú làwọn ń fẹ́ bọ̀ táwọn bá rí bá ṣe ń bá lọ yìí pé yóò máa dárúgúdù lẹ́rọ ni kò lè sí ìlọsíwájú nínú nǹkan tá à ń ṣe. Tá a bá dẹ̀ rí náà pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Ọ̀yọ́ tá a bá rí a rí pé kò sí èyí tó ń ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn nínú wa mọ́. Irú ọ̀rọ̀ tí Awikoko sọ àbírú tó ṣe yìí mo nígbàgbọ́ nínú Ààrẹ Almaroof ọmọ ọkọlẹ̀ Yorùbá yóò ti fa Awikoko lé sí ọ̀rọ̀ rẹ̀. Àmọ́ Almaroof sọ pé òun fẹ́ dá sí nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ àwọn lọ́ba à ń bú ọba àbí à ń sọ nǹkan tí ó máa challenge àwọn ọba yẹn lẹ́yìn nǹkan tó lè máa mú ìlọsíwájú bá ìlú wá fún wa. But Awikoko òun ni ó fẹ́ gbọ́
ọba wù mí ẹ bá sọ̀rọ̀ kó gbọ́, tó bá gbọ́ tó bá gbà. Òun gan wà ní tó ń dalẹ̀ Yorùbá láàmú, ó wà ní tó ń dalẹ̀ Yorùbá láàmú. Ẹ bá mi sọ fún kó jáwọ́ kúrò. Ẹ wá lọ gbọ́ fọ́nrán tí Awikoko, ẹ wá wo fọ́nrán tí ó fi sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí bàbá wa Olúwo sọ. Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi àrà, ọmọ Yorùbá pẹ̀lú oríṣiríṣi cruise. Olúwo gbàlejò VDM náà wá kí Olúwo. Tolúwo kọ́ ni yóò jẹ́ àkọ́kọ́, torí pé Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan, tàbí ìwé mímọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ wípé ẹ̀bùn rẹ yóò mú ọ jókòó pẹ̀lú àwọn ọba aládé. Ó tẹ̀ síwájú pé ẹ̀bùn rẹ ni yóò lànà fún ọ. Ó túmọ̀ sí pé ẹ̀bùn ni máa ń jẹ́ kí wọ́n dá èèyàn mọ̀. Lágbájá ní í ṣe nǹkan bẹ́ẹ̀ tó dáa, tó dùn, tó dán mọ́rán. Kì í sórí àwọn ọba ilẹ̀ káàró òjìrè ló ti bẹ̀rẹ̀. Ó túmọ̀ sí pé àwọn ọba wa ńlẹ̀ Yorùbá, ńlẹ̀ káàró òjìrè, wọ́n mọ tí wọ́n ń pè ní talent, wọ́n dẹ̀ appreciate ẹ̀bùn. So Olúwo ṣe dáadáa láti invite VDM wá. Controversial ọba ló lè gbé controversial person wá. Ó nice, ó kú mọ́ bí ìdodo ẹ̀fọn. Wẹ́kú ló ṣe wẹ́kú bí àtiró tẹsẹ̀ bọ́ kọ̀ǹkọ̀sọ̀. Ó ṣe wẹ́kú bí mẹ́ẹ̀lì ọdẹ òmu, mẹ́ẹ̀lì kẹfà, ó parí sílé olóyè ẹ̀kẹfà. So bọ́tì ọ̀rọ̀ pọ̀ nínú ntọ́sẹlẹ̀ nílùú Ìwó lónìí. Olúwo ò lè sọ̀rọ̀ kọ́mọ́ta sọ̀rọ̀ ní tilé Ifẹ̀. Àmọ́ tí Ọ̀ọ̀ni rà nígbà ẹ̀. Ọ̀ọ̀ni ò pé kọ́ ọmọ dára tó wù ọ́, kọ́mọ̀ ṣe nǹkan tó wù ú. Ẹnìkan kan ò dá Olúwo lẹ́kun láti invite ẹni tó bá wù ú, kódà kó pọ̀ bá Sáúdí wá. Ọ̀ọ̀ni ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn. Sàṣàlẹ̀ tó ní ẹ̀bùn tọ́ọ̀ni tilé Ifẹ̀ tí bàbá ò tí invite wá sáàfin, including comedians, tọ́ọ̀ni ti appreciate. So kò jẹ́ kí ti Olúwo náà jọjú. Ṣé mọ̀ pé sin iwájú ni tẹ̀yìn wò sáré. N táwọn kan bá fi ṣe àrà sẹ́yìn ni máa ń jẹ́ àrà lójú ẹlòmíì. Eégún ibì kan, gẹ̀lẹ́dẹ́ ibì kan, alágbára ilé ń bẹ, alágbára oko wà. So àwọn èèyàn kan náà lèèyàn máa fi ṣàwòkọ́ṣe. Bó ti wù kó Olúwo ọmọ rìn tó, iwájú náà ni wọ́n mọ̀ báwọn tó síwájú ẹ̀. Ọgbọ́n òdigi láìsókùn. Kò sí bí ọmọ òye sọ pé òun ju bàbá òun lọ. Bólúwo tàkìtì tó forí gúnlẹ̀, iwájú ni ọmọ Aláàfin. Bólúwo sì tàkìtì tọ́fẹ̀gbẹ́ dálẹ̀, iwájú ni ọmọ Ooni, bàbá rẹ̀ ni ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́. Wọ́n yìí fi oyè lọ́ọ̀yàn ní pàjáwìrì, kí wọ́n sì mọ gbágbádá oyè léèyàn lọ́rùn níbẹ̀ náà ń bẹ̀. Torí singlet ni VDM wọ̀dé ọ̀dọ̀ Olúwo. Agbádá tí yọ́ wọ̀ wọ́n ti bá rán lẹ̀. Lọ́dọ̀ Olúwo ń bẹ̀ náà ni wọ́n ti gbé agbádá sí lọ́rùn. Ilé ìtọ́ wa mú controversy jáde ń bẹ̀. Ó náà ni wípé atáyéṣe ti bó ni VDM jẹ. Because òye tó yé gbogbo wa ni pé atáyéṣe Ìwó ńlọ́gbọ́dọ̀ jẹ́, kìí ṣe atáyéṣe of Yorùbá land. Wọ́n ti jẹ́ atáyéṣe Yorùbá land sẹ́yìn náà. Àbóyè kí ni wọ́n fi kí lórúkọ Abbas Akande Obesere tí wọ́n fi jẹ Lówùkúta, atáyéṣe of Yorùbá land. So kí ni máa ń sàwọn èèyàn gan? Oyè mi ń bẹ́lẹ̀ láti fi èèyàn jẹ àǹwáyé Yorùbá land. Níbi tí mo ti ń rò wípé ó yẹ káwọn ajá Ọ̀yọ́, àwọn dìgbòlúgẹ Ọ̀yọ́ tí máa ń sànyàn léyìn, ó yẹ kí wọ́n ti fọ́n bọ́ tàbí ìkẹta tán, kí wọ́n ti máa bú Olúwo. Kálàfin ó ti issue statement pé kó Olúwo withdraw ẹ̀ with immediate effect. But unfortunately, àwọn ajá orí òkè agbómọ̀lẹ́yìn ni wọ́n ń bẹ lọ́yọ̀ọ́. Ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀, wọn ò ní bọ̀. Ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀, kò ní bọ̀. Kàkà bẹ́ẹ̀ yóò lò lè bọ òwú lójú abẹ́rẹ́ nínú òkun.
láì gbéná bẹ̀. So as far as I'm concerned, báyìí là ṣe ń lé wa lóòótọ́ ìwọ bòmíì ni ìwọ lòkété ńlé Oníkòyí nílùú bòmíì ìpanu ni fáwa o kì í tiẹ̀ ṣèpanu ẹran ọbẹ̀ ni bọ́ bá bòkété nísìnyí àìjàmọ̀lá ni o bọ́wọ́ bá bá láṣejù pé pa ni ẹ pa kárò ń jẹ̀bà lọ́la bọ́wọ́ bá bá láṣejù pé pa ni ẹ pa kárò ń jẹ̀bà lọ́la. Lo and behold, nílẹ̀ káàró òjìrè bó ṣe tóbi tó fẹ̀ tó, mo wò ó láti igun kìíní sí igun kejì igun kẹta sí kẹrin mi ò ríbi tí wọ́n ti ń fòyàn joyè tó jẹ́ pé ọ̀rọ̀ ọba míì lámọ̀ wá sọ ń bẹ̀. Olúwo sọ to the extent ń gbó ń yàtọ̀ sáwọn ọba kan tí wọ́n máa ń sanwó fáwọn blogger kí wọ́n máa bú ọba míì. Now láti fìyàn joyè èèyàn máa ń ní criteria tá a wò mọ́ èèyàn lára nínú ìlú lágbègbè ní community generally. Blogger ni VDM, activist ni ó dẹ̀ tún ní foundation. VDM is doing wonderfully well dáadáa, ó ti gbìjà àwọn èèyàn jà lóríṣiríṣi, ó ti ṣàtakò àwọn èèyàn lóríṣiríṣi, oríṣiríṣi nǹkan ló ti wáyé tó ìjẹ́ wípé a lè recognize ẹ̀ kò sí ní tó bá dì ń bẹ̀. Bàbá wa fi joyè ní Wò ó ṣé n tó ṣe sí Wò ó ńlá fi joyè ní àbí n tí yóò ṣe sí Wò ó la fẹ́ fi joyè. Kí ni VDM máa contribute sílùú Ìwó? Ó wà stake pàpà síbẹ̀síbẹ̀ náà bọ́ bá ti wu ni là á ṣèmọ̀lẹ́ ẹni, bọ́ bá fẹ́ ó lè fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì, bọ́ bá ṣe wu Olúwo ni yóò ṣe ṣèlú ẹ̀ ni yóò ṣe tòlú ẹ̀. Ntọ́ bá sì wù ló lè ṣe fẹ́nikẹ́ni, ó lè fìyàn jẹ gbákejì ọba, ó lè fọmọ Fúlàní jẹ bọ́ba Gúnwà, ó lè fi TV jẹ ọ̀tún oyè. Kò sẹ́ni tí ó sọ wípé lébi ọ̀pọ̀n máa rí. Àwo ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá, bí ọba ti kìran yẹ̀rú ọ̀kín kò mí rò pé yóò gba mí ń bì kankan. Bọ́ bá kìran yẹ̀rú ọ̀kín mo lè pé ó tó bàbá kó tó ń lù ọ sinmi o, àìtó ń lù ọ jẹ gọ̀ǹgọ̀. So gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó ẹ kú oríire o, ẹ kú tàlejò tòní. Ìkọ́sẹ̀ lọ́dàbí ẹni páàrẹ lọ́wọ́ abẹ̀ wọ́n wò ní Wò ó. Èrò pọ̀ gan gidi ní èrò pọ̀. So àwọn èèyàn kan comment ó amaze mi, oríṣiríṣi nǹkan wọ́n sọ. Ẹ̀já kọ́kọ́ lọ wo comment wọn díẹ̀ náà ká tó wá play ọ̀rọ̀ Olúwo ká tó gbọ́rọ̀ VDM. Okay, ilé ní they should also remind VDM that the title no pass Telubakiade o. So wọ́n jẹ́ kó tètè máa yé ọ̀rẹ́ wa ilé ní Atáyèsí of Iwo land not Yorùbá land. Point of correction, ilé ní madman confanship test title upon fellow madman. Olórí burúkú làwọn èèyàn. Ilé ní Yorùbá land or Iwo land nonsensical. Ilé ní of Yorùbá land kẹ̀ is this man normal at all? Ilé ní it should be Atáyèsí of Iwo land. Only the Ooni and Alaafin have the exclusive right to confer such, but in this case it's limited to Iwo land. Ilé ní this one don high again o, Amugbo of Iwo. Ilé ní not only Atáyèsí na Atenuje, VDM of all people. I thought dignity should be of high value to these traditional leaders, but look like Afiesi king himself is not far from the norms. Ilé ní the king of Iwo land conferring the title of the Yoruba land. Ilé ní very mad king and very mad man. Olórí burúkú làwọn èèyàn. Ilé ní who is Oluwo to say of Yoruba land? Is he drunk? Ilé ní since when did Oluwo begin to appoint a title that will cover the Yoruba land? Ilé ní is the award approved by Saudi Arabia or Sultan? Ilé ní does the title come with monthly salary abi? Ilé ní of Yoruba land, I like this, so make him and his brother for Oyo they drag arm like that. Ilé ní
our husband has got mad again. Olarotimi. Eléyìí Atayese of Iwo, best of feather flock together. Eléyìí, what is VDM contribution to Yoruba race? Yoruba or Iwo? Bio. Eléyìí, I hope Oluwo will also collect his own 24 or 48 hours ultimatum. Eléyìí, everybody had on this no later denier as that of Baba Ijash. I don't know, he should add Edo and Delta to it. The king not serious. Eléyìí, to put the record straight, Oluwo has no constitutional right to appoint chieftaincy title across Yoruba land. So the title only limited to Iwo land. Eléyìí, Atayese of Nigeria. Pẹ̀lú love emoji. Eléyìí, somebody explain the meaning for me, please. Atayese. Eléyìí, the man just shows other kings whom to be given title for welcome job and not for money's sake. Okay? Eléyìí, Yoruba or Iwo land. The law recognizes only Alaafin to do that. Eléyìí, Seun Kuti will be crying now. Eléyìí, where you crying from? Eléyìí, we Alaafin not fight him as he was fighting Ooni. Eléyìí, point of correction, it's Atayese of Nigeria, not Yoruba land. Put it directly as it is. Eléyìí, out of boundary. Eléyìí, Atayese of Iwo land, he meant. Eléyìí, nice one, Oluwo of Iwo land. It is good thing for you to visit Obas in Yoruba land, but not this Oba Rasheed, who don't have respect for the ancestors of Yoruba land. The honor would have been more honorable if it's Ooni of Ife. The overall Obas of Yoruba land feed them more grace and more honorable. Eléyìí, indeed, it's truly the era of Olodo oppressing. Eléyìí, irú ìròǹborùn, they both smoke weed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó lákà nínú comment àwọn èèyàn? All the same, to the best of my understanding, VDM really deserve recognition from anybody. Anybody lè appreciate VDM. Bí a káàbọ̀ ọ̀gbẹ́ni, o kú iṣẹ́, àríṣẹ́ rẹ o, torí kú iṣẹ́ ni mo ń mórí iṣẹ́ yá. Ṣùgbọ́n láti fi oyè dá lọ́lá, well, we don't know of what importance. No. Kí ni impact ẹ̀ ní Yoruba land? And again, why controversy on everything? Táyé Olúwo fìfìyàn jẹ oyè nǹkan kan of Yoruba land. Ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí mo fi ní pé kẹ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Awikoko fúnra lára rẹ̀ nìyẹn. Ṣé ẹ mọ̀ yí pé Awikoko gangan ló ń dá wàhálà sílẹ̀? Ẹ ń gbọ́ ọ̀rọ̀ tí ń sọ bọ̀ látàárọ̀ tí ṣe fi ń bú àwọn ọmọ Ọ̀yọ́ ó ṣe wù ú tí mo sì lérò pé ẹnìkan kan ọ̀dà lóhùn. Ṣé ẹ gbọ́n tó wí? Ó ní wípé why tí Olúwo fi very dark man jẹ́ Atayese of Yoruba land. Ìyẹn ni ìbéèrè tí mo bí léèrè lẹ́ẹ̀kan wípé ǹjẹ́ of Yoruba land náà fi jẹ bí ẹja tó máa gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ lọ. Ẹja gbọ́rọ̀ lẹ́nu VDM ká sì gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Oní nǹkan làjí ó ṣe. Okay. Okay. Wọ́n bá máa sọ jáde ni. VDM kan wòran ràn ní pé èwo wọn tó ń kó jáde kò rí rí. Kábíyèsí lọ́wọ́ agbádá sí lọ́rùn. Irú òfin tí ń bẹ lọ́rùn mi wọ́n rán fún o. Ajé ń gbọ́ kò yé VDM. Atayese tí ó tún wọ singlet lọ́la. Ẹ̀yin náà wò. Very dark man. Okay, wọ́n ti gbé
agbádá sí atáyéṣe of Iwo land lọ́rùn. Then ẹja gbọ́rọ̀ lẹ́nu Olúwo. The king of Iwo is a king to be reckoned with, regardless of. There are many people, you will see some kings, they will go and sponsor bloggers. They even became bloggers themselves. Now, you will see some kings, they will go and sponsor bloggers. They often become bloggers themselves. Ẹja béèrè lọ́wọ́ Olúwo pé ta ni blogger láàrin òun àtàwọn ọba tó kù. Kò sí ọba tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ara ẹ̀ tí ń sọ̀rọ̀ bí Olúwo. Ọ̀ni ò tí ì ṣe rí. Àtàláàfin àná àti tòní ìkankannu ò tí ì ṣe rí. Aláké ò ṣe rí. Awùjalẹ̀ Ìjẹ̀bú ò ṣe rí. Ọ̀wáràngún ò ṣe rí. Àtáọ̀jà ò ṣe rí. Tìmì Ẹdẹ ò ṣe rí. Ọwá Òbòkun ò ṣe rí. Kò sọ́ba náà lẹ káàárọ̀ òjìrì tí ń sẹ̀tì kámẹ́rà síwájú ara ẹ̀ tó ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Olúwo nìkan ló ṣe é tí sì ń ṣe lọ́wọ́ every blessed day ní sọ̀rọ̀ lórí social media. Ó dàbí ẹni pọ́rọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ èpè ọjọ́ mọ́lẹ̀ òye tọ́ra àwọn èèyàn jẹ́ kí kábíyèsí orí mọ́mí èébú ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ àlùfàǹsá sódìdí aládé. Ẹgbọ́n tán fi sọ tán sọ dàwàdà ń bẹ̀ ẹkùn ọkọ̀ abọrẹ̀ wíìs abọrẹ̀ Ọ̀ni ńláwọn Ọ̀yọ́ àtolúwo ń pè ní abọrẹ̀. Tó bá ń sọ̀rọ̀ páwọn ọba kan wọ́n ń sòòṣà wọ́n ń bọ̀rìṣà kò rí fáàsì èèyàn méjì Ọ̀ni náà ní rí fáàsì. Ọ̀dẹ̀mọ̀yẹ̀wò Ọ̀ni pẹ̀lú Ọlọ́run. Tí ì rí Ọ̀ni níbi tó ti ń fi èèyàn ṣètùtù rí. Gbogbo ẹ̀ ní Olúwo sọ́ńbì yìí. Ó invite very dark man sí palace. To the best of my understanding, àwọn iṣẹ́ rere tí very dark man ti ṣe akitiyan láàrin ìlú ló yẹ kó jẹ́ topic of discussion as far as I'm concerned. Mo ríṣẹ́ ọwọ́ ẹ o níbi báyìí àwọn tó ṣe báyìí lágbára Ọlọ́run àti ẹ̀ lẹ́yìn o nǹkan àwọn nǹkan táwọn náà bá ní lọ́wọ́ láti ṣàtìlẹ́yìn fún tàbí nítorí bá ní láti ṣe fáwọn ọ̀dọ́ wò. Because very dark man encouragement ló yẹ kó jẹ́ fáwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn. Gbogbo tó ń sọ ẹ òye very dark man kò sí nǹkan tó kàn án. Not in my palace. Ó ti kọ́kọ́ rẹ́rìn o not in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. After tán ti ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná bẹ́ẹ̀ bá firú ẹ̀ ṣe ẹ̀yẹ láàfin rí àwọn tẹ́ ẹjọ́ ń gbà àfin tàbí tẹ́ ẹjọ́ wà láàfin tàbí tí wọ́n ń kì ọ́ láàfin wọn ò ní firú ẹ̀ ṣàwàdà. Please, just they are still ignorant. They are still ignorant. We will not go down to that ignorance level. We are smart. We will see some bloggers who bring will bring blogger into their palace to be abusing another king in front of them. And they think it's I look at it and say, very childish. This is not king. This is not king life. The same. We are correcting what is not right in kingship. Yes. Listen and learn. We are exposed. Though we might think any king might have traveled, but exposure is not about traveling up and down. But àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé traveling is part of exposure. Exposure is not about traveling up and down. No, ààrẹ náà ni o. Torí ìrírí tó bá ń ní lónìí nǹkan ní ìrírí tó rí lọ́dún tí ń bọ̀. Tó bá sọ pé èèyàn ń rìnrìn àjò èèyàn ń travel dáadáa èèyàn ní ìrírí wọ́n náà mọ̀ pọ̀ ọmọ lọ jẹ́. Bí gbogbo èèyàn sì ń lọ sí Amẹ́ríkà ní ìsìn o tó bẹ̀ láti dorí kọ̀nà Amẹ́ríkà wọ́n bá mú ọ inú gbága ni o ibi tó ti lò yókù ọba rẹ nu o. It's about knowing how to use your brain, use your mind. And we will see kings. You will see them. They will be playing bloggers every month. How do you know? There are bloggers on their payroll. Wow. Just for nobody, for me. Only Oluwo.
Because of that, they think they are doing harm to me. They don't know that people are getting the way you are talking about him bad is the way people are knowing me more. When they spoil VDM, they don't know that there are places that they haven't known him. This king is paying for my publicity free of charge. ọ̀rọ̀ VDM lásán o. This king that is doing all this, they try everything. They even thank God for my wife. This one they didn't get to him. My other wife, they are the one that they brought in. They set me up with that one. They say it should. Now, àwọn páàtì tí mo sábà bí mi nínú leléyìí ò ní wípé ìyàwó òun ti tẹ́lẹ̀ ìyún channel chin wọ́n set wọn up pẹ̀lú ẹ̀ ni obìnrin ló ń sùn sínú yàrá sáà kábíyèsí ẹ wọlé rè bá obìnrin tẹ́ ẹ mà lóòjọ́ ẹ gàlé lórí ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ oyún that same day oyún ọjọ́ kan péré náà dẹ̀ dọ́mọ ẹ dẹ̀ sọ́dọ̀ lórí láàfin ṣe bí Yorùbá lẹ́yìn náà kábíyèsí Olúwo ń bẹ gbọ́ngbà tí wọ́n níyàwó tá a bá fẹ́ lójú ujó ìran ni ó wò lọ òkè sí ọba kan ló wá sọ wípé Olúwo ọmọ ti sùn ní yàrá ó yá lọ́ba àbọ́ba kan ló dì í nítan mú fún ọ tó fi jẹ́ pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ni because we don't understand kò yé wa now nítorí àwíjàre kí tó tán lẹ́nu àwọn tí mo fẹ́ mú jáde nù tí mo play so far ò ní wípé ìkùrọ́ lọ wá rà bó lọ mẹ́ran ṣe dégbá ọ̀tọ̀ ní tá a bá wá sóde ọ̀tọ̀ ní tá a bá lọ lé very dark man là ń gbà lálejò ó sì tún di ọ̀rọ̀ lórí ìran káàrọ̀ òjíire wọ́n ń sòòsà àwọn òsòòsà kò sẹ́ni tó drag ẹnì kankan kó wá sòòsà kò sọ́ba tí ń sòòsà ní gbàgede ṣùgbọ́n wọ́n ti láwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílé Ifẹ̀ ready made wọ́n lélẹ̀ ìtàn ṣe ń Ìbàdàn wọ́n lélẹ̀ ìtàn ṣe lọ́yọ̀ọ́ tàbádẹ̀ sọ wípé ìlú tó ru ilẹ̀ káàrọ̀ òjíire lérí tó ru ìran Yorùbá lérí Ilé Ifẹ̀ àtọ̀yọ́ náà ni o láti ìgbà ìwáṣẹ̀ títí dòní ṣáwá ní kí wọ́n pa ìṣẹ̀ṣe rẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n parẹ́ lọ́yọ̀ọ́ kí n tí wọ́n ń pè níran Yorùbá ó sì tán bẹ́ẹ̀ because tá a bá ti yọwọ́ gbogbo àwọn nǹkan yìí yóò parẹ́ o that is number one. Secondly ó ní wípé Olúwo ọmọ pé tí wọ́n ń pè ní iyì àtàpọ́nlé ọba gangan nu iyì àti àpọ́nlé tí ń bẹ lára ọba kò ní pẹ́ tán àkàndọ̀rọ̀ Awikoko ló kọ tèmi ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ kọrúkọ mi tì í pé gbogbo ìbọ̀rìṣà ọ̀dà ìṣẹ̀ṣe ọ̀dà ẹlẹ́bọ ni wọ́n oníǹkankan ni wọ́n tó bá ti kúrò nínú ìran Yorùbá tá a fẹ̀sìn àjèjì gbàṣẹ́gbẹ̀ẹ́ tán mo fọlọ́ ń búra ipò ọba kò ní níyì mọ́ kò ní síjọ lójú kankan mọ́ torí kò ní dúró fún kankan mọ́ ntọ́ bá dé stage kan a ní nígbàgbọ́ nínú kájọba nínú ìlú mọ́ a nígbàgbọ́ nínú local government chairman torí n ta sọ ni wípé ayé ti da yí ọ̀làjú ẹjá dàbí àwọn ọba òkè òkun are you getting me ṣùgbọ́n Ọọ̀ni sì máa wà relevant ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí Ọọ̀ni will still be relevant as the spiritual leader of the entire Yoruba race. Ọọ̀ni sì máa wà ńbẹ̀ títí forever a sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé yẹn fọ́ Ọọ̀ni ṣùgbọ́n àní ní fọba kankan mọ́ ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí. ṣé ká kí very dark man kú oríire ni tó akí very dark man kú oríire o àtàyè ṣe ṣùgbọ́n àtàyè ṣe ti bo àtàyè ṣe ìwò oyè tó jẹ kò kọjá ìlú Ìwó Àkàndọ̀rọ̀ Awikoko
Àjàó Àrò Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kí lè rò tí lórí atáyéṣe tí wọ́n fi Ferdinand man jẹ́ níwò tólúwo pé ní atáyéṣe of Yorùbá land. Ìdáhùn yẹn bá ń fi sí comment section. ọ̀rọ̀ tí bàbá Olúwo náà sọ. Atáyéṣe of Nigeria. Atáyéṣe of Nigeria. ẹ̀yin ènìyàn ẹ dákun ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi comment ó ń kálukú sọ opinion rẹ̀ lórí tí mo sọ yìí nítorí àrípẹ́lẹ̀ Yorùbá ti ń tò ó ti ń tutù dáadáa àmọ́ àwọn táwọn fẹ́ gbọ́ náà fẹ́ gbọ́ àwọn táwọn fẹ́ gbà náà fẹ́ gbà àwọn bíi Awíkonko tó yọ ní eric morgan tẹnumọ́rọ̀ rẹ̀ mo rí i pé nínú kinní tá à ń wí yìí onìkan náà ló fẹ́ sọ pé ó ṣẹ́kù jù tó jẹ́ wípé ó jẹ́ ìṣòro àmọ́ Ọlọ́run bá nímọ̀ fi ṣe dájọ́ rẹ o èmi ò ní ọ̀rọ̀ tó pọ̀ tèmi lè sọ fún Awíkonko bó bá wí ọ gbọ́ bó wù ẹ́ ó gbà alala ńlá wọn náà ń bá yí lọ ní àmórúkọ tiẹ̀ náà ní parẹ́ nù tàn bó bá jẹ́ pé tàn rẹ ló bá ń kọ yìí orúkọ rí ò ní parẹ́ tó àìjẹ́ tàn kejì náà ni orúkọ rí ò ní parẹ́ mẹ́ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìkànnì Àgbẹ̀dẹ TV worldwide mo sì fi àkókò yìí kí bàbá mi ikú bàbá yèyé Akíìmù Ọ̀wọ́adé ìpẹ̀kun ọba tilẹ̀ Yorùbá káfàtà kábíyèsí bàbá o. mo kí yín fún ti ọjọ́ ìbí yín tẹ́ pé 51 ní orí èèpẹ̀ àwọn àgbà náà máa ń sọ pé àsọdúnmọ́dún ní sáwọ àsọdúnmọ́dún àsoròmorò ní sáwọ àsoròmorò ẹ̀ẹ́gùn lẹ́mìí o igba ọdún kan ní ọmọ ìjà sí fún yín o mo sì tún kí yín náà fún ti 20 years anniversary tẹ̀yìn àti ìyá wa olórí mi torúkọ wọn pè gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tán kọ́ wa mi tó pè mo kí yín pé ẹ kú ọdún o àṣèyíṣẹ́ mi o àṣèyíṣàmọ́dún o nínú owó nínú ọlá ńlá ìlọsíwájú tó ti ń dé bàlú Ọ̀yọ́ ọdún tó jẹ́ ọmọ tẹ̀síwájú o àní rí fàsẹ́yìn padà nílùú Ọ̀yọ́ o kábíyèsí mo sì kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá lápapọ̀ pípé a kú ọdún ti bàbá wa ikú bàbá yèyé Akíìmù Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù wà kábíyèsí o.